ní Brooklyn Cross nílùú London ìbẹ̀rẹ̀ máa sáré tètè lọ ìjákulẹ̀ àbẹ́jà bákan sí ọ̀rọ̀ wọn ní láyé Happy James Farms ó kalẹ̀ sílùú Nàìjíríà Happy James Feed Mill nílùú Nàìjíríà Food and Drinks nílùú Nàìjíríà Happy James Water omi amọ́lóló nílùú Nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nílùú London 079303627. àlejò wa ti dé ó yẹ ṣíà ẹ bá wa ṣíà ẹ mọ ṣíà dànù ẹ mọ ṣíà lọ ẹ mọ ṣíà ẹ mọ ṣíà ẹ gbọ́ mi. 081-400-97878 ẹ̀yin ará iléeṣẹ́ ń rí wa. 081-878 Alexis International ọlọ́run ló mú wa ṣe bẹ́ẹ̀. ẹ ṣe òun ẹ̀yin ènìyàn mi ó yá ṣe ń gbọ́ mi àti pé ṣe ń gbọ́ wa. I can hear you very well. ẹ má ṣe ìbò mi o ìfà ènìyàn o. Mo ń gbọ́ ẹ yégéyégé. ẹ ṣeun náà yọ ọkọ. ẹ̀yin ará lé ó yá ẹ pè wá ẹ para lé ẹ pèrò ọ̀nà ẹ pọ̀ tún ẹ pò sí ẹ àríwá gúúsù ìwà oòrùn àti ìwọ̀ oòrùn ó yá ẹ máa bọ̀ ẹ jẹ́ kí gbogbo wọn darapọ̀ mọ́ wa ká wá gbóhun tó ń ṣẹlẹ̀ ká tó bẹ̀rẹ̀ ètò àti péjú a fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ju ẹ̀dá alààyè lọ ọba tó dá wa sí wá ní pé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń jẹ́ mi ní má ṣe bẹ̀rù arírò àlá ọba mi gbangba fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ṣe bóun ló lè fọmọ sínú ẹni tí dókítà ní kò lè bímọ mọ́ aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ni olóúnjẹ já jìhófà alápá idẹ oníbàtà idẹ Ọlọ́run mi olórí funfun alápá funfun ẹlẹ́sẹ̀ funfun ni kábíyèsí Ọlọ́run alààyè tàbá tí wọ́n ti pè ọ́ lọ́wọ́ kan náà nìwọ náà sì ń jẹ́ wa ẹ̀ ń dúró tì wá ní gbogbo ìgbà mo ní àdúpẹ́ lọ́wọ́ ọmọ kékeré àti àgbà ọkùnrin àti obìnrin àdúpẹ́ lọ́wọ́ àwọn ìyá lájẹ́ ìyá lọ́jà gbogbo ojú tó ń wò wá pátá la dúpẹ́ jọjá bá ti pè yín lẹ́ẹ̀kan báyìí náà lẹ́ ń jẹ́ wa lórí òkè oyin ni tí ò bá sẹ́yìn náà kò sẹ́ni tó ń jẹ́ oyin ni kò sẹ́ni tó ń jẹ́ Ọmọbọ́láńlé kò sẹ́ni tó ń jẹ́ Ìyáàfin àdúpẹ́ fún gbogbo ìgbìyànjú yín lórí ayé wa ẹ ṣé ẹ̀yin ènìyàn mi àdúpẹ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdèpèdè àwọn ọba ìjòyè kábíyèsí àdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn àní àṣẹ àkí orí adé pátápátá a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ kékeré náà àwọn ìsínwẹrẹ tán wò wá àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá àdúpẹ́ lọ́wọ́ àwọn àfáà pásítọ̀ àtàwọn tán jayé mú ṣe ń wo ó yá ẹjẹ àrẹlẹ ẹyà ẹjọ wa ẹ bá mi kí àwọn aráalé. Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá níbikíbi tí ẹ bá wà ní gbogbo ìwọ̀ oòrùn ẹ kúrọ̀lẹ́ ṣe dáadáa la bá yín ẹ kú àgbàlejò wa o ṣáà bá yín dáadáa orúkọ tèmi ni Ọlápẹ̀jú Agúnbíadé. Màmá wa níbo ni ìlú tí a ti bí yín? Ẹ tútù sọ. Níbo ni ìlú tí a ti bí yín? Ìbàdàn ni wọ́n bí mi sí nìbàdàn ni wọ́n bí mi sí o bàbá mi pẹ̀lú wọn ló ní ilẹ̀ nìbàdàn o nìbàdàn ni wọ́n bí mi sí. ẹ̀lẹ́ wọ́n ní kí ni so. Sọ́ọ̀sì wọn ni. Ilẹ̀ jẹ lánàá. Ẹ̀rọ síkì ni. Kílẹ̀ fi jókòó. Kùsìsì ẹ̀ ni nìbàdàn. Ẹ̀dùn ẹ̀ṣẹ̀ ìyá nípọ̀ bí yín sí ìlú Ìbàdàn níbo gangan ni ìlú tí bàbá àti màmá yín ti wá. Ọmọ Iléṣà ni bàbá mi ọmọ Ìlàrè Ìjẹ̀ṣà nìyá mi so àwọn tó bá mọ Iléṣà náà máa lè sọ pé ibì kan wà tó ń jẹ́ Ìlàrè Ìjẹ̀ṣà ó kọjá Ìjẹ̀bú-Jẹ̀ṣà but lábẹ́ Ìjẹ̀ṣà náà ni so ẹ̀jẹ̀ Ìjẹ̀ṣà ni mí. Ẹ̀jẹ̀ Ìjẹ̀ṣà wọn kàn bí ní Ìbàdàn abroad. Wọ́n bí mi sí Ìbàdàn mo dàgbà sí Ìbàdàn. So Iléṣà abroad ní. Àlejò Iléṣà ò kì í ṣe ọmọ Iléṣà ò kì í ṣàlejò mọ́ nìbàdàn a ti tẹ̀dó síbẹ̀. ló pé ẹ̀gbẹ́ wọn bí sílùú Iléṣà pé Iléṣà abroad ní. bẹ́ẹ̀ ni Iléṣà tán bí sí Ìbàdàn. Ok a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo lẹ ṣe ṣe kékeré yín ìyá wa. Kékeré mi ìbéèrè yẹn dẹ̀ wá dáa kékeré mi dáa kékeré mi dùn tí mo bá rántí inú mi máa ń dùn èmi ni àkọ́bí nínú mẹ́rin mo dẹ̀ lọ sí ilé ìwé ní Bódìjà ní Ìbàdàn then lẹ́yìn ilé ìwé ẹ̀kọ́ gíga St. Anne's School ní Ìbàdàn náà ni all St. Anne's girls. St. Anne's may none of us here fall behind so yes mo lọ sílé ìwé St. Anne's School ní Mọ̀lété nìyẹn náà wà ní Ìbàdàn ìgbà tí mo wá ṣe tán ni mo wá sí ìlú òyìnbó tí mo wá kọ́ṣẹ́
agbẹ̀bí ẹ máa mo wá sọ̀rọ̀. kọ́ṣẹ́ agbẹ̀bí àti mo kọ́ṣẹ́ agbẹ̀bí ó dẹ̀ yá ẹnìkan wá fẹ́ mi mo wá díyàwó ẹnìkan mo wá díyàwó ẹnìkan ó tún wá yá mo wá di mọ́mí ẹnìkan so mo ṣàǹdàgbà lọ bẹ́ẹ̀ yẹn. ẹ tún wá di sísá ìlọ ẹnìkan. mo tún wá di sísá ìlọ àwọn tó pọ̀ mo wá do níyà méjì oní bàbá méjì gbogbo wọn wá pọ̀. ẹ ṣeun gan ni ìyá wa a mọ̀ pé olóyìnbó ni ṣùgbọ́n tẹ̀sán náà àrọ̀ tí ń rọ̀ mọ́. àná yorùbá ni o wọ́n ti ní kí n má sọ òyìnbó kankan mo dẹ̀ fi tó wọn mo dẹ̀ fẹ́ fi ṣe àrídájú fí wọn wípé yorùbá nìkan la máa sọ lórí. bẹ́ẹ̀ ni ìyá wa bẹ́ẹ̀ ni. ìyá wa báwo wá ni Ọmọ́táyọ̀ ṣe jáde wá? Ọmọ́táyọ̀ maternity lókè àdó ó jẹ́ iléeṣẹ́ tí màmá tó bí mi dá sílẹ̀ ní ọdún ẹ sọ lóyìnbó ní 44 years ago ni wọ́n dá sílẹ̀ but àwọn dẹ̀ ti ń dàgbà wọ́n wá fiṣẹ́ sílẹ̀ wọ́n fẹ̀yìntì wọ́n wá gbélé mi ní ọwọ́ so bí wọ́n wá ṣe di pé ó di tèmi nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí bójútó ibẹ̀ láti ìlú òyìnbó ó dẹ̀ ṣòro láti máa bójútó irú nǹkan bẹ́ẹ̀ yẹn láti ìlú òyìnbó so ó wá di pé mo kúkú wá lọ Ìbàdàn. ẹ bá jókòó bẹ́ẹ̀. mo bá jókòó bẹ́ẹ̀ mo wò tún mo wò sí ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ṣáà bẹ̀rẹ̀ mo tún bẹ̀rẹ̀ mo ṣe bí mo ṣe lè ṣe oore ọ̀fẹ́ tọ́lọ́run fún mi mo fi ń ṣe lọ títí di wákàtí ọ̀wọ̀ yìí. ẹ ṣeun ìyá wa á ti tó bí ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀yàn láàyò ọdún gangan tẹ́ ti bẹ̀rẹ̀ pé ó dáa mo ti parí iléèwé mi tí mo ṣe agbẹ̀bí á ti tó bí ọdún mélòó láti òkè òkun. láti òkè òkun á ti tó ọdún 22 22 bẹ́ẹ̀ ni tí mo ti ń gbẹ̀bí. ẹ ṣeun ìyá wa ẹ mọ̀ pé kò sí kéèyàn rìn náà kó rí mami àwọn àdójúkọ wo lẹ ti wá rí ẹ kí kọ́kọ́ pé ìdàkọ̀dúkọ ẹ yẹ kí kọ́kọ́ rò pé kí ló tẹ́ ṣe rò ó wípé ìlú wa Ìbàdàn ó lẹ fẹ́ lọ gbé Ọmọ́táyọ̀ hospital ẹ ti fẹ́ gbé dìde ẹ fi Èkó sílẹ̀ ẹ fọ̀yọ́ ẹ fi Ìbàdàn ẹ fi Àbújá sílẹ̀ ẹ fi Àbújá lẹ̀ ó ṣe wáyé pé ìlú Ìbàdàn gangan ló wà lọ́kàn ìjó ní nǹkan kan tí Ìbàdàn ṣe fún yín tẹ́ fẹ́ dá padà fún wọn. ibẹ̀ ni ilé ìwòsàn Ọmọ́táyọ̀ tẹ̀dó sí ìyẹn ò sí lọ́wọ́ mi àkọọ́lẹ̀ ni ibi tí ìyá mi ti bẹ̀rẹ̀ ni so ó máa ṣòro kí ní torí pé mo fẹ́ gbé ìlú Èkó kí n wá gbódìdí iléeṣẹ́ kí ni mò ń gbé lọ Èkó ibi tó rí bá dání sí kọ́ là gbé ibi tí mo bá ní ibẹ̀ dẹ̀ ni mo ti ń ṣe lọ. ẹ ṣe ìyá wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀pẹ́ àtúntò mi látàárọ̀ mo rí wípé ètí mo wá fẹ́ bí yín náà ni pé kò sí kéèyàn rìn kórí mami bá a ṣe lọ́tún náà là lọ́wọ́ sí nígbà míì náà nǹkan fẹ́ le ẹni kó fẹ́ fẹ́rẹ́ èèyàn náà ló Olúwa ṣàánú mi o bí nǹkan bá ń dùn lọ́wọ́ gan ní Olúwa gbogbo nǹkan tó ń dùn lọ́wọ́ ẹ má má jẹ́ rí bànújẹ́ kò yé yín lórí àdójúkọ tẹ́ ti rí nígbà tẹ́ gbé kalẹ̀ ká nílùú Ìbàdàn tẹ́ lọ fòrò láti ìlú òyìnbó lọ sí Nàìjíríà kí ni àwọn nǹkan tí ẹ dojúkọ. àwọn nǹkan tí mo dojúkọ ṣé nípa iṣẹ́ àbí nípa èmi. nípa iṣẹ́ àti ẹ̀yin gan tí ẹ mọ̀ pé aráàlú òyìnbó ni yín tí ẹ ti kúrò ní Nàìjíríà láti bí 20 ọdún mélòó sẹ́yìn tẹ̀sẹ̀ṣẹ̀ tí wọ́n á padà darapọ̀ tẹwálé fẹ́ máa ṣiṣẹ́ agbẹ̀bí àwọn iṣẹ́ agbẹ̀bí Nàìjíríà dẹ̀ yàtọ̀ sí báwọn bíbá iṣẹ́ ń ṣe fún wa. bẹ́ẹ̀ ni ìgbà tí mo débẹ̀ ni mo rí pé bẹ̀bẹ̀ ń lọ bẹ̀bẹ̀ ń bẹ ìgbà tí mo délé ni mo rí wípé tó bá búyàn pé olòṣì ni ẹ́ ọlọ́mọ yẹ ká jẹ́ olòṣì ọlọ́mọ yẹ ká di ẹni tí ò ní lọ́wọ́ ọlọ́mọ jẹ́ ká jẹun àárọ̀ ká má mọ̀ nǹkan tá a máa jẹ lọ́sàn-án ọlọ́mọ jẹ́ ká mọ̀ mò ń wá nǹkan àwọn nǹkan tí mo kọ́kọ́ rí nìyẹn pé ìgbà míì ó ti kì í ṣe kò sí lọ́wọ́ ẹ̀dá mọ́ nígbà míì kì í ṣe bí mo ṣe mo wá rí pé kì í ṣe bí mo ṣe kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe ni mo ṣe lè wọṣọ 3 lọ́jọ́ kan kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe ni mo ṣe lè wa mọ́tò ni mo ṣe lè ṣe báyìí Ọlọ́run ṣàkàndá tí ò dẹ̀ jẹ́ kí ìka ò dọ́gba but ní Nàìjíríà ni ló ti hàn gangan sí mi tí mo rí báyìí pé lóòótọ́ ni pé ìka ò dọ́gba ó dẹ̀ jẹ́ nǹkan ìbànújẹ́
wípé ìgbà míì owó kínkínní báyìí á dẹ̀ gba ẹkún lójú àwọn èèyàn. Nǹkan tí mo rí nìyẹn. Ìyá wa ó ní mo ṣe bí yín lérè wípé ẹ mọ̀ pé nígbà tí máa yẹ pé mo kàn dìde fìrì ó yá jẹ́ ń lọ ṣe Ọlọ́run dẹ̀ tì yín lẹ́yìn. Ǹjẹ́ ó láwọn àdójúkọ kankan èyí tẹ́ ti rí tẹ́rí pé ìwọ Ọlọ́run ò dẹ̀ gbà mí lórí ọ̀rọ̀ iṣẹ́ yìí bíkọ́ mo mọ̀ pé bó ṣe ń ṣe èmi mọ tí mò ń sọ ìyá wa bẹ́ẹ̀ni ṣe báwọn agbẹ̀bí Nàìjíríà ṣe máa ń ṣe fún wa ó yàtọ̀ sí báwọn aráabí ṣe ń ṣe ní aráabí báyìí báwọn aráabí ṣe máa ń ṣe ibi tẹ́ bá fẹ́ lóyún gan lọ́dún tó ń bọ̀ oyún á tún wù yín ní. Báwo lẹ ṣe ń ṣe báwo ló ṣe ń ṣe báwo lẹ ṣe ń ṣe àwọn wo ló ràn yín lọ́wọ́ ìyá wa. Olúwa lálábàárò mi, Olúwa ni mo gbójúlé, Olúwa ni mo fẹ̀yìntì. Kí ni mo rí? Mo rí wípé àwọn tó ń lóyún gbogbo wọn kọ́ ló ń sọ láyọ̀. Mo rí wípé gbogbo àwọn tó ń wọ ilé ibi tó ti ń gbẹ̀bí gbogbo wọn kọ́ ló ń gbọ́mọdé lè. Mo wá rí pé níbi báyìí àwọn nǹkan táwa tẹ́ńbẹ́lẹ́ tá a kọ̀ rò pé mo lóyún mò ń lọ fún antinata mo lóyún mò ń lọ fún àṣé nǹkan ńlá ni wọ́n gbé lé wa lọ́wọ́. So ó kàn máa ń bà mí nínú jẹ́ ìhà tí àwọn èèyàn kọ sí tí ẹ̀mí bá lọ. Ìhà tí wọ́n kọ sí Ọlọ́run ti ní kò ní ṣe ọmọ náà ò ní dúró ni. Mo fi wọ́n tẹ́ńbẹ́lẹ́ gan tó bá ti ṣẹlẹ̀ láàárín ìṣẹ́jú méjì wọ́n ti gbà bẹ́ẹ̀. Bọ́lá ò ṣe kọ́ nìyẹn Ọlọ́run ti ní kò ní dúró ni. Ká tún máa dúpẹ́ o omi ló dànù àgbè ò fọ́. Mo dẹ̀ ti rò ó mo ní kò yẹ kó mi máa dànù kò yẹ kó mi dànù. So kò yẹ ká máa sọ pé ká wá fi ká máa fòwe fara wa mọ́ra ká máa fi òwe fi tura wa nínú ká fi máa tura wa nínú wípé omi ló dànù àgbè ò fọ́ ẹ má jẹ́ kó mi yẹn dànù. A fẹ́ kó mi dànù a lè fẹ́ ká gbé ìfọ́. So nǹkan tí mo rí nìyẹn pé kìdẹ́ ṣe pé wọ́n mọ̀ àìlówó lọ́wọ́ ó máa ń jẹ́ kí wọ́n kọ́kọ́ ìhà bẹ́yẹn sí nǹkan àìlówó lọ́wọ́ àti wípé àìní òye tó tó àìní òye tó tó ó máa ń jẹ́ kí àwọn èèyàn kan tẹ́ńbẹ́lẹ̀ nǹkan dáadáa. Ẹ ṣeun gan ni ìyá wa a máa dúpẹ́ torí mo rí wọn ní pé béèyàn bá fẹ́ ṣe nǹkan nílùú wa Nàìjíríà jẹ́ kẹ́ dúró bóyá kẹ́ dúró tọ́lọ́run dáadáa kẹ́ wọnú Ọlọ́run kẹ́yìn gan kẹ́ mú ohun wa mọ́ra kẹ́ kó mọ́ra kẹ́ wọnú Jésù alààyè àbí kẹ́ wọnú ayé. Bẹ́ẹ̀ni. Ẹ tó wá dìde gan tó lòun lọ Nàìjíríà ni mo mọ ọjọ́ la mo wọ ẹ̀yìn rẹ̀ ta ló bí ọta ìyá rẹ̀ bàbá wa báwo lẹ ṣe wá ṣe títí yín ò dẹ̀ wá rí bẹ́ẹ̀ tí ò sí wàhálà. Ẹ ṣe gan ni. Mo rántí ìgbà tí mò ń palẹ̀mọ́ àti máa lọ ọkọ mi ní òkè o sì fẹ́ gbégbèsè yìí mo ní bẹ́ẹ̀ ni ó ní wàá mú kan òun nínú kó o máa lọ lé olóògùn nínú kó o gbàjẹ́ àbí kó o di òpó Ọlọ́run mú ó máa mú kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn dẹ̀ ní kó o dì mú. Ìyá wa kan kí wọ́n ní kú iṣẹ́ ọpẹ́jú Ọlọ́run wá túbọ̀ máa fún màmá wa tó yẹ ọlá. Ẹ káàsán máa mo dẹ̀ ronú sọ̀rọ̀ tó sọ mo dẹ̀ rí pé tó ṣe é dì mú òpó Ọlọ́run ló ṣe é dì mú òun la pọmọ márùn-ún òun ló máa wọ kẹ̀ǹbẹ̀ kábàárọ̀ lọ́jà so mo di òpó Ọlọ́run mú mo dẹ̀ ní ìdánilójú wípé Ìjẹ̀ṣà ní ẹsẹ̀ ní abọ́lúwa ṣòwò tá a pàdánù so mo dẹ̀ rí pé ìrìn àjò mi òpó yẹn tí mo bá dì mú ó ń bá mi rìn ó ń bá mi sọ̀rọ̀ ìdánilójú wà ńbẹ̀ pé àjọ ń rìn ni tí bá dẹ̀ farabalẹ̀ ó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ so Ọlọ́run ni mo dì mú àwọn èèyàn adọ́yàn wo ọmọ Yorùbá gidi ni yín àwọn èèyàn adọ́yàn wò tí wọ́n ti dán wò lọ́tún dán wò lọ́sì tí màá dẹ̀ rí sí màá rí àpẹẹrẹ pé màá dẹ̀ ní ẹ má dán mi wò ẹni tó wà nínú mi ó ju ẹni tó wà nínú mi lọ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń fi mí sílẹ̀ ní tèmi
pé ẹja ṣiṣẹ́ ọmọ Ọlọ́run lélẹ́yìí. ẹ fílẹ̀ ọmọ Ọlọ́run ni mo dẹ̀ mọ̀ Olúwa ti bẹ tẹ̀mí ẹ̀ wà apọmọ máwẹ̀yìn olùṣọ́ ni ìwọ ló gbé mi ró ènìyàn kọ́ Ọlọ́run ni bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan ni ìyá wa mo dúpẹ́ nígbà tí mo kọ́ wọn mo ní àti pé jùbọ́nà tún lọ ṣe Nàìjíríà mo tún wò pé mo tún rí ambulance tá a lò UK láti mi tún gbé lọ Nàìjíríà mo ní ẹ wá gbà mí àti ṣe fẹ́ cope pẹ̀lú Nàìjíríà báyìí pẹ̀lú ambulance yìí kí lè rò débẹ̀ màmá wa torí gbogbo ọmọ tẹ̀ ń ṣe báyìí ṣé bíi pé UK la wà kí mo tẹ bá gbé ambulance yẹn lọ sọ́dọ̀ àwọn ìyá yẹn lógún pa tí mo rí bẹ́ẹ̀ ṣe é ṣèfúnpá wọn diabetes test mo ní àǹtí bẹ́ẹ̀ ni ọlọ́mọ máa bá wà pẹ̀lú àǹtí yìí o pàtó kan ní ṣàgbé wá sórí ètò nígbà tí wọ́n wá rí wọn lọ́wọ́ mú èní Nàìjíríà ọ̀la UK ní COVID ló járí yín mú ẹ bá tún ti fò lọ ìyá wa kí lè rò débẹ̀ láti gbé ambulance ìlú wa UK lọ sí ìlú wa Nàìjíríà láti máa ṣe ìwòsàn ọ̀fẹ́ kí lè rò débẹ̀ ìyá wa. ìgbà tí bàbá ti wojú tó wọ wájú tó wọ ọ̀tún mi ò rí nǹkan tó jọ ambulance tó ṣe é tó lè mórí èèyàn wú wọ́n dẹ̀ máa sọ pé ó yẹ kára ọmọ ọba kára mi ọmọ ọba lára ẹ̀ a kì í rọ ọmọ ọba ká má rí wọ́n ní kí wọ́n là ń bá ká tí ambulance tí iléeṣẹ́ bá wà ó yẹ kó ní ambulance èèyàn dẹ̀ máa gbàdúrà kó òun máa ṣe nǹkan tó ju tòbí òun lọ ni anything tí ẹ bá fi ṣe ilé ayé kéèyàn rò pé ok ibi tí ìyá mi bá dé ni èmi wá fẹ́ ṣe é ju ìyá mi lọ o mo dẹ̀ sọ pé òkè ká sọ pé lóòótọ́ àwọn àdúrà tí ìyá àti bàbá mi gbà fún mi wípé iṣẹ́ tó gbà yìí o wàá ṣe jù mí lọ wàá débi tí mi ò dé ara tí mi ò dá wàá dá mo kàn èèyàn máa ń tẹ́ńbẹ́lẹ́ àdúrà ńgbà mí màá ní àmì màá kàn sọ àmì yẹn bẹ́ẹ̀ but mo kàn rí pé òkè àti ambulance yìí bá wà ní Nàìjíríà ó wúlò inú ẹ̀ tóbi dáadáa ó ṣe é gbéyàn láti ibì kan sí ibì kan mo dẹ̀ wo Google dẹ̀ dáa kọ̀ adẹ̀wò ẹ̀rọ ayélujára adẹ̀wò mo dẹ̀ rí ibi tí wọ́n ti tà mo dẹ̀ rà mo dẹ̀ gbé lọ sí Nàìjíríà adẹ̀ tú ọwọ́ ẹ̀ sí ọwọ́ láti ọwọ́ ìlú wa òsì ayé sí ọwọ́ ti Nàìjíríà ó kàn dẹ̀ yá mo kàn wò pé ayé pọ̀ nínú ambulance yìí kẹ́ a lè máa ṣe antenatal nínú ibẹ̀ because bẹ́ẹ̀dì wà ńbẹ̀ chair wà ńbẹ̀ gbogbo nǹkan wà ńbẹ̀ gbogbo nǹkan nílé ayé yìí ìmísí ni tí ìkíní yẹn bá ti wá màá ní bóyá ká dẹ̀ máa ṣe kíní yìí o bóyá dẹ̀ lè máa ṣe a lè máa tọ́jú àwọn olóyún lọ́jà o àwọn tẹ́ pé ojú wọn á ro wọ́n láti máa lọ sí hospital so ìyẹn ló wà ní ọkàn mi nígbà tí mo bẹ̀rẹ̀ pé ká máa tọ́jú àwọn olóyún káàkiri àgbà tá a dé àwọn ọjà díẹ̀díẹ̀ tí wọ́n ní ṣólóyún nìkan wá lẹ́ẹ̀tọ́jú ni sẹ́ẹ̀wá ní tọ́jú àwa náà ni ṣólóyún nìkan lẹ́ẹ̀tọ́jú ni làbá ní mò ń bọ̀ ẹ tún jẹ́ ń lọ kábọ̀ mo tún padà sílé mo tún ronú sí dáadáa làbá bẹ̀rẹ̀ ní ọjà ọba lọ́jọ́ tá à ń wí làbá lọ ọjà ọba nínú ààfin ni wọ́n fún wa láyè làbá gbé ambulance yìí débẹ̀ o bí eré ni dọ̀la mi ò tí mọ bó ṣe ṣẹlẹ̀ a máa ṣe ṣúgà ìtọ̀ ṣúgà a máa yẹ̀ wò ìfúnpá a máa fún wọn lóògùn a máa ṣe gbogbo ẹ̀ láàárín oṣù kejì ọdún yìí sí oṣù tí COVID-19 bẹ̀rẹ̀ a ti rí mi lè sọ ní Yorùbá ẹ má wulẹ̀ jẹ́ ẹ má sọ òyìnbó yín ayé wà a ti rí close to 3,000 adults for free medical and free check-up so àwọn tá a rí pé ọ̀rọ̀ wọn ò gbà kán lọlé a máa fún wọn ní lẹ́tà tètè máa lọ UCH tètè máa lọ Adéọ̀yọ́ ẹ̀rù bà mí ẹlòmíì ìfúnpá ẹ máa ga báyìí á lè ní kò sí tí ń ṣe mí á ní kò mú ní nǹkan ṣe ní bàbá mo kàn ní wá yẹra mi wò ni kò sí tí ń ṣe mí màá máa bẹ̀ wọ́n mo máa ń bẹ̀ wọ́n ni pé ẹjọ́ ẹ má lọ lé ẹ gbòògùn ìsẹ́nu ẹ ti ẹ̀ṣin kọ́kọ́ mú ilé ìná kára yín wálẹ̀ kẹ̀lẹ́ máa lọ sílé ìwòsàn kíákíá so ìyẹn jẹ́ nǹkan ìwúrí ọjọ́ ó máa ń gba agbára èèyàn
tá bá ṣe tán tí mo bá délé mo mọ bí mo ṣe máa ó máa ti rẹ̀ mí because oòrùn yẹn ti pọ̀ jù oòrùn á mú èèyàn aláàgùn oríṣiríṣi èèyàn ló máa wọlé èèyàn láti ní ẹran ìfẹ́ lára kí èèyàn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn because ẹlòmíì àwa báyìí ẹ̀kan lè fọwọ́ bomú ni ẹ̀ ṣàṣìdá wọn lóhùn tó bá ṣe ṣe yẹn nìyẹn. ìyá wa ọlọ́run tó ti gbé yín sókè kò ní gbé yín wálẹ̀ láṣẹ Èdùmàrè ọlọ́run dẹ̀ rí pé gbogbo ìgbà tí má ti rìn máa ní ọlọ́run ṣáà máa bá mi wà pẹ̀lú àǹtí Péjú ṣáà máa bá mi wà pẹ̀lú àǹtí torí ṣé mọ̀ pé tí ò bá tiẹ̀ sówó téèyàn bá ní àlàáfíà kékeré nìyókù ó ní mo ṣe máa sọ lórí ètò yìí pé ìfúnpá wọn kọ síwájú orí ẹ̀jẹ̀ ríru ó lè ní lára kẹ́ ẹ má mọ̀ ìtọ̀ ṣúgà wọ́n lè ní lára kọ́ má mọ̀ ṣùgbọ́n tẹ́ bá lọ ṣàyẹ̀wò wọ́n lè tètè máa fún yín lóògùn kára tó bẹ̀rẹ̀ sí máa yára náà wá máa bá mu á máa lọ díẹ̀ torí kò ṣọjọ́ kan ló wọnú ayé ẹlòmíà ní kò sí ti bí àwọn ìyá àbá kò sí ti ṣe mí kí ni ti ṣe wọn ní nídìílé wa níṣẹ́ á ní mo ti di Ìbàdàn pọ́nbélé. Ọlọ́run ìyanu màmá wa kí wá ní ìyàtọ̀ tó wà nínú ìtọ́jú ìpè tó péye nílùú wa tá a wà yìí àti nílùú wa Nàìjíríà kí ni àmọ̀ràn tẹ́lẹ̀ fún wọn. Àmọ̀ràn tí mo lè fún wa ní Nàìjíríà káwọn ìjọba má gbàgbé wa kíjọba má gbàgbé mẹ̀kúnnù ẹ jẹ́ ká fọ̀rọ̀ sílẹ̀ kíjọba má gbàgbé mẹ̀kúnnù ni because ilé ìwòsàn ìjọba náà tí ó yẹ kó jẹ́ má san kọ́bọ̀ ó lóye táwọn obìnrin ń san kíjọba kó má gbàgbé àwọn abiyamọ àwọn èèyàn ni mo ṣòjóró díẹ̀ lẹ́ni tí bá ní mo fẹ́ máa sọ nípa àwọn olóyún àtàwọn tó ń bímọ kíjọba kán fọwọ́ wọ́nú kí wọ́n wẹ̀yìn wò ó dẹ̀ kán ti gbàgbé kán wẹ̀yìn wò kán má gbàgbé ètò oyún àti ọmọ bíbí even àti ètò àwọn ọmọ tó kù díẹ̀ kọjọ́ wọn pé tí wọ́n máa ń wà nínú incubator tí wọ́n máa nídìí kí wọ́n wà nílé ìwòsàn fún ọjọ́ gígùn ìjọba nídìí àti wá nǹkan ṣe sí kán wá nǹkan ṣe sí. bí àwọn ọmọ premature kan máa gbé sínú. bẹ́ẹ̀ ni àwọn ọmọ tọ́jọ́ wọn ò pé pẹ́pẹ́ lómi tó bá ti bímọ tí ọjọ́ ẹ̀ ò pé báyìí ó ti rò pọ́mọ yẹn ò lè yè. bàdẹ́ ní kí ló dé á ní ibi tẹ́ ní kí n lọ yẹn mi ò ní owó ibẹ̀ ẹ jẹ́ kí ọmọ yìí máa lọ. tó bá ti ń di pé abiyamọ ń sọ wípé àní mo yọ̀ǹda mi ò lè lọ UCH mi ò lè lọ Adéọ̀yọ́ mi ò lè lọ Ẹlẹ́ta ṣé ọ̀fẹ́ ni mo ní kò kì í ṣọ̀fẹ́ bọ́ọ̀ lè ti fẹ́ rówó ẹlòmíì dẹ̀rẹ̀ ọmọ ẹ̀ ó lè jẹ́ iná ló need iná tí ọmọ máa ń gbà tí ojú wọn bá yẹ́lò yẹn ṣé yà fi mọ jaundice. bẹ́ẹ̀ ni tó máa ń gbé ọmọ tí gbàmí èèyàn máa dé hospital ìjọba wọn ní iná mẹ́rin la ní mẹ́rẹ̀ẹ̀rin yẹn dẹ̀ ni àwọn ọmọ wà lábẹ́ wọn kò sí náà ẹ máa gbọ́mọ yín lọ àwọn kìlẹ̀ sí kí wọ́n mọ̀ dájú wọ́n ti jẹ́ kí àwọn tó ṣiṣẹ́ nílé ìwòsàn kàn di pé bó ṣe wà ni màá ṣe sọ báyìí ni wọ́n á dẹ̀ mójú kúrò. ìyá wa ẹ̀yin náà tún wá rí ni àwọn nọ́ọ̀sì kan náà tún wà nílùú wa Nàìjíríà tó yẹ pé tó lóyún bá ń rọ ní kí ni ìṣe ẹ mọ ránṣẹ́ ni. wọn ò jọrẹ ìkọ̀kọ́ délé náà lóhùn kí tó délé lóhùn èwo lẹ wá ń ṣe gbogbo eléyìí sí. ǹjẹ́ bàbá wọn ní ìdí ẹgbàá pẹ̀lú ìmọ̀ bí bá tiẹ̀ lówó lọ́wọ́ béèyàn bá lówó tí ó bímọ wọ́n máa fọwọ́ ra yín láyà lára pa yín lára lásán gan ọmọ gan lè wálẹ̀ ẹ tí mi ẹ tún pariwo ọmọ pé kí ni sí ọ ìyá wọn kí ló ṣe sí gbogbo ilé ṣé ẹ rò pé bóyá káwọn ará òyìnbó àwọn àlú òyìnbó kọ́ wá fún wa ń tírénì ni àbí kí lẹ rò pa lè ṣe sí ìyá wa. wọ́n tí mo rò pa lè ṣe sí àwa tá a wà nídìí iṣẹ́ yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa pera wa jọ àwọn mítìn tá a máa ń lọ ṣe yẹn ká máa fúnra wa ní ọ̀rọ̀ ìyájọ́ wípé tóbìnrin bá ń rọbí àsìkò tí wọ́n wà yẹn àsìkò tẹ́ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe kò sí ní kì í ṣe àrọ́wọ́tó wọn ló wà kì í ṣe agbára wọn ló wà kán yé máa gbá wọn kán yé máa sọ pé ṣé ìgbà tó wọ́n ń bẹ ṣé kò dùn mọ́ ẹ ṣé ìgbà tí ọkọ ẹ ń bẹ bẹ́ẹ̀ ni àwa ló yẹ ọ̀rọ̀ yẹn ó tì mí lójú bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ojú ń tì mí nǹkan ìbànújẹ́ ni wípé iṣẹ́ yẹn wọ́n ti sọ di iṣẹ́ pé wọ́n ṣe máa ń ṣèyàn níbẹ̀ but èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní Ọmọ́táyọ̀ o a máa ń kẹ́ wọn ni
a máa ń kẹ́ wọn ni a máa ń jẹ́ kó jẹ́ pé tí wọ́n bá bímọ tán tí wọ́n bá rántí wọ́n máa ń fẹ́ padà wá wọ́n máa ń fẹ́ padà wá a tún máa ń jẹ́ kí ọkọ gan kó wá sí inú labour room mo máa ń jẹ́ kí ọkọ kó gé cord mo jẹ́ kó ṣẹlẹ̀ mo á jẹ́ kó wọlé ẹ̀yin náà wá rí bó ṣe ń rí ẹ wá mọ bó ṣe ń rí bẹ́ẹ̀ ni inú mi dùn pé mo máa ń jẹ́ kí wọ́n wọlé mo máa ń jẹ́ kí wọ́n rí kán lè mọ̀ pé nǹkan tí obìnrin tó ń fara gbà ní inú yàrá yẹn yàrá agbára ni so a máa ń ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ń fi àsìkò yìí bẹ̀ gbogbo àwa tá a wà níbi iṣẹ́ yìí kí wọ́n jọ̀ọ́ ẹ jẹ́ ká máa kẹ́ wọn tí wọ́n bá ń rọbí because wọ́n ní àṣẹ lẹ́nu o tí ẹni tó bá ń rọbí bá gbàdúrà gbà mí wọ́n máa ń sọ àwọn ọ̀rọ̀ tó bá ń gbàdúrà fún mi gbà mí wọ́n máa ń gbà láti wọ́n ti lọ sínú láti bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbà láti inú wọn ni tọkàntọkàn ló máa fi ń gbà èmi náà dẹ̀rẹ̀ mo ti wá ní habit mi tí bá ti láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ yẹn tí bá ti ń gbà tí bá ti tọ́mọ bá ti ń bọ̀ báyìí nínú mi màá dẹ̀ fi gbàdúrà wàá ṣe rere láyé ẹ wàá mú ìpín ẹ ṣẹ ó ti mọ́ mi lára láti inú even nílùú òyìnbó ọmọ tó bá kọ́kọ́ kan ọwọ́ mi àmú láti fi àdúrà inú sí pé ìwọ ọmọ yìí wàá mú ìpín ẹ ṣẹ. ẹ ṣeun ìyá wa iṣẹ́ ńlá ni Ọlọ́run ló ń bá yín ṣe o ìwọ tó yẹ kó lọ́rùn fẹ́ gbé èèyàn ní á ní kẹ́ máa rúbọ á ti ṣèrègùn Ọlọ́run àlàyé nìkan ló lè dúró tìyàn tí ò lè ṣèrègùn láyé ẹ ṣeun ìyá wa ẹ ò jí wá ní bóyá bí ìjọba bí àwọn àkójọpọ̀ kan èyí tó dúró tì yín tí wọ́n fún yín lówó torí mo bí èèyàn bá fẹ́ bímọ ọ̀fẹ́ ni borí bá ń fọ ẹni nítorí pé wà ń lo oyún mọ́ sanwó o bí ò bá ṣe ní á ti gbé fọ́tò wá wọ́n ti bímọ o wọ́n lọlé lọ́jọ́ kejì o sì ní sanwó bí òun ṣe ń tí ìyá wa tí ò sì ní í lára sówó yẹn náà ló pọ̀ tó yìí ni ibi lóyìnbó lájọ wà. bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gbà tí mo fẹ́ pé ọmọ ọdún mélòó nìyẹn 50 ní Yorùbá 50. ok gbà tí mo fẹ́ pé ọmọ ọdún 50 mo rí pé tó gbogbo nǹkan tójú mi ti rí níṣe tí mo dé Nàìjíríà ṣó tí wàá yẹ kí n lọ gba ọ̀lù ńlá kí ni mo fẹ́ ṣọjọ́ ìbí pé ẹran kí là á jẹ rí ná ẹran kí là á jẹ rí ó dé wo là á lọ ṣó o fẹ́ ṣe pàtì ni mo wá wò ó mo ní kàkà kí n pèrò sínú ibì kan ká máa ṣe pàtì ká máa ṣe màá sọ fún wọn wípé ẹ jọ̀ọ́ ẹ bá mi fi owó sí àkáǹtì yìí ká ní mo ṣáà fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ ra aṣọ ẹbí bẹ́ẹ̀ni kìdẹ́ ṣe aṣọ ẹbí oríṣi kan bẹ́ẹ̀ni oríṣi nípele bí àwọn ẹbí ọ̀tọ̀ àwọn àbúrò ọ̀tọ̀ àwọn aláǹkárá ọ̀tọ̀ àwọn oníléèsì ọ̀tọ̀ àwọn complete ìpele gèlè ọ̀tọ̀ gbogbo ẹ̀ ní wọ́n rò mo á ní òkè aṣọ ẹbí mi ní ọjọ́ ìbí yìí o ẹ̀yẹn ṣàfowó sí àkáǹtì yìí aṣọ ńkọ́ àní ọmọ láṣọ o ìgbẹ̀bí ọ̀fẹ́ láṣọ o ká tọ́jú olóyún lọ́fẹ̀ẹ́ òun láṣọ ẹbí tèmi o ṣé o faramọ́ bó o faramọ́ wọ́n ní kálukú tó wù ẹ́ ṣe nìyẹn so bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn àwọn ọ̀rẹ́ mi àwọn ẹbí mi wọ́n bẹ̀rẹ̀ sí í fowó sí àkáǹtì yẹn wọ́n bẹ̀rẹ̀ sí í fi owó sí ìtó jẹ́ ìyàlẹ́nu jù fún mi ni ẹ tó ní àwọn á sanwó èèyàn 100 mo níbi tí báwo ó ní ìwọ bẹ̀rẹ̀ kó wá dán mi wò kó wò bóyá mi ò ní tì ẹ́ lẹ́yìn so tí o bá wọn tájá bá rẹ́ni lẹ́yìn á pé ọ̀bọ so tí o bá ní àwọn olùtìlẹ́yìn àwọn tó ń dúró tìyàn nínú àdúrà àwọn tó ń sọ pé máa jó lọ sẹ́ẹ̀ mo wà lẹ́yìn yẹn irú wọn tí mi ò lè dárúkọ wọn tán àwọn ló ń bá mi gbé project yìí dúró tá a fi ṣe free antenatal tá a fi ṣe free delivery ẹlòmíì mi fi ojú mi kàn wọ́n rí mi ò fi ojú mi báyìí kàn wọ́n rí wọ́n á kàn ní kí ni account number wọ́n á dẹ̀ bá mi sọ̀rọ̀ lórí Facebook ẹlòmíì lórí Instagram bẹ́yẹn lọ Ọlọ́run dẹ̀ bá wa ṣe. ẹ̀yin ará ilé tí ń gbọ́ wa wọ́n lọ́mọ láṣọ bàbá lógún ẹrú tá a níwọ̀n fọ́ gbà bí bàbá lọ́mọ náà ta ló fẹ́ jèrè wa ṣùgbọ́n àwọn ọmọ náà tó ń dìde ìta ń sanwó fún àwọn ọmọ tí ò ẹ̀pọ̀ ọmọ tiwa náà àwọn ọmọ tí ò gborílẹ̀-èdè Nàìjíríà ga
ẹbí rẹ̀ mi ní ìsinyìí báyìí Ọlọ́run ló ní pé wà ń lo òyìnbó bí bá wà nínú oyún báyìí ẹ̀jẹ̀ ríru mi ó ga báyìí ni kò ní wálẹ̀ àwọn kan rí bẹ́ẹ̀ yẹn ìyá wa kò ní wálẹ̀ o ṣùgbọ́n tó wọ́n bá ti wálẹ̀ báyìí yóò wá mú àwa wá sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ wá rí pé ìwà lówó Nàìjíríà bó ní ṣe lọ àtinánta lọ́fẹ̀ẹ́ bó ní ṣe mọ̀ pé mo lẹ́jẹ̀ ríru lára wọ́n sì kọ́ sórí tí má dán fítà ń gbà mí wọ́n ní your blood pressure is high màá ní kí ní ṣàwọn ilé ìwé lẹ́ ń sọ lẹ́nu èmi tí mo lè ṣẹ̀jẹ̀ bàtán nulẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni o kò lè gàjàre wọ́n ní má lọ lé má ní lọ lé o ẹ̀rẹ̀kẹ́ mi ó ṣe gbé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ayérayé tó ń gbénú àwọn ọ̀run olójẹ́ kí kọlọ́run kó gbé mi jáde kúrò nínú ipò òkú ó dẹ̀ tún gbọ́ àwọn ọmọ tí mo náà bí kúrò nínú òkú pẹ̀lú orí ọ̀fẹ́ ọ̀sán wá wo ẹni tí ò bá lówó lọ́wọ́ ìlú ìkàtẹ̀ nígbà sanwó nínú wa Nàìjíríà àwọn tó máa gbàdúrà fún yín ju àwọn tó máa ṣépè fún yín lọ ẹni tí ò bá ní ìbẹ̀rù Ọlọ́run olómájókòó sí kọ́nà ta ni kí ní í ṣe bó ló ti wá ta ń bí Ọlọ́run alàyè á sì máa sọ wípé gbogbo ọmọ tí mo fẹ́ kó wáyé kó wá ṣoríire wọn ní kú lọ́wọ́ Péjú. Àmín. So ẹ̀yin ará ilé ẹ dákun ó jẹ́ tọ́rọ́ kọ́bọ̀ lẹ́rí láti lè sọpọ́ọ̀tì ìyá wa Péjú. Wọ́n ní sísì tó wúlò ó dájú kọ́rọ́ tí ò wúlò lọ bó tọ́rọ́ kọ́rọ̀ tó bá wọ́n ní omi yóró tó ń jábọ́ ó bẹ́tà ju omi tó ń ṣàn lọ tí ò wúlò lọ ẹjọ́ àwọn èèyàn mi ká fọwọ́ wọwọ́ lọ́wọ́ fi wọ́n bàbá ti gbẹ́ni ẹlẹ́ni ga èèyàn kan náà rí wa gbé wa sókè ṣùgbọ́n tá a bá ti fẹ́ sọ pé ẹni máa wálẹ̀ náà ni ó tọ́ náà dọ̀ ní á di omi adágún ni àní domi adágún láṣẹ Èdùmàrè ẹ̀yin ènìyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé 0794 60 43 578 ẹ̀yin tẹ́ bá fẹ́ kíyà wa ẹ jẹ́ ìpínlẹ̀ kan 0794 60 43 578 ẹ lè pèsè WhatsApp o ẹ̀yà ará Nàìjíríà torí dátà o ẹ dákun WhatsApp bẹ́ẹ̀. Màmá wa kí wá ní ìwúrí yín pẹ̀lú iṣẹ́ tẹ̀tí láàyò kí ni ìwúrí tẹ̀ rí pé mo lọ Olúwa Nàìjíríà inú mi sì ń dùn wọ́n mo lọ Nàìjíríà báyìí nǹkan tí mo ṣe rèé o ẹ̀wúrí mi lélẹ̀ ìyá wa. mo gbìyànjú gidi gan láti jẹ́ wípé àwọn irinṣẹ́ tá a máa ń lò ní labour room níbí mo ní wọn ní Ọmọ́táyọ̀ lóòrèkóòrè mo máa ń fẹ́ kí n ra nǹkan kan mo máa ń fẹ́ kí n ní nǹkan kan pé nǹkan tó fi máa ń wo ọmọ tí èèyàn bá ń rọbí machine tó fi máa ń wò pé ọmọ wà òkè báwo ni ọmọ ṣe ń mú obìnrin yìí sí tá a máa ń pè ní CTG machine inú mi dùn wípé mo ní méjì ìyẹn gbogbo nǹkan tó yẹ kí yàtọ̀ sí wípé ibẹ̀ jẹ́ ilé tó ti dàgbà ilé tó ti pẹ́ àwọn nǹkan tó wà nínú ẹ̀ àwọn nǹkan ìgbàlódé ló wà níbẹ̀ àwọn nǹkan ìgbàlódé ló wà níbẹ̀ kò dẹ̀ tí ì pé ojoojúmọ́ ni mo máa ń fẹ́ kí lè ṣẹlẹ̀ ojoojúmọ́ ni mo máa ń fẹ́ kí n tún ṣe sí kí n tún ṣe sí ó jẹ́ nǹkan ìwúrí fún mi torí pé bí mo ṣe bá ibẹ̀ kọ́ ló ṣe wà ní ìsìn kò sígbà tí mọ́mì mi tí wọ́n wá síbẹ̀ wọ́n á dúró báyìí wọ́n ní kí ló tún ń ṣe wọ́n á tún sọ báyìí wọ́n á ní kúnlẹ̀ síbẹ̀ jẹ́ kí n gbàdúrà fún ẹ wọ́n á dẹ̀ súre fún mi pé lójú ẹ̀mí mi ò lè jẹ́ kí iṣẹ́ ìbàjẹ́ ìyẹn lásán gan ó ti tó tí n bá máa fi lọ́ra ẹ̀mí ká ní mo fẹ́ fi yẹn lọ́ra ẹ̀mí ìyá mi ó tó. ìyá wa kò ní ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n ó tẹ̀ ti ṣẹlẹ̀ rí pé bóyá èèyàn kan bímọ tán bóyá bó ṣe bímọ tán rí pé ìyá yìí ò lè lọ lé owó sì nídìí àyẹ̀wò àbó nídìí àwọn oògùn tí ó lò ṣó ti ṣẹlẹ̀ rí ṣé tó má dẹ̀ tún bímọ tán náà bàbá lè lọ lé náà tó fi wọn síbi kan ẹ̀ mọ́ tọ́jú wọn lọ ni. kọ́sẹ̀ tó bímọ tán láti máa ń rí àpẹẹrẹ àti rápẹẹrẹ ṣáá ni ẹ tẹ́ mọ̀ wípé ṣé ó lè lọ ilé ṣá èèyàn ti máa ń mọ̀ ìgbà míì ẹlòmíì tí wọ́n bá mọ nǹkan tó yẹ kán ṣe ẹlòmíì wọ́n ní owó tó fi máa ṣe kó mọ̀. ṣé fóònù nọ́mbà ìyá wa Péjú ni wọ́n ń béèrè fún ni àbí ti ìyá àfin èwo níbẹ̀ tó a lè mí tẹ́ fẹ́ fún yín gbogbo àwọn tó bá dẹ̀ fẹ́ pè wọlé náà ẹ pè sórí 0794 60 43 578 a sì ní àkáǹtì nọ́mbà màmá wa wọ́n ti bá wa gbé síbí ìbàyẹn jẹ́ ń bá yín pè ní so àkáǹtì nọ́mbà ìyá wa ni ó ní Sterling Bank náà ní Ọláògùn Abíọ́lá ṣé màmá wa ṣé àkáǹtì yín lélẹ́yìn ni.
òun ni òṣìṣẹ́ mi kan ló ń bá wa kọ́ sí. Ó yẹ pé wọ́n fẹ́ wá máa gbá wa lórí ètò ní ẹ dákun. Òṣìṣẹ́ mi kan ni ó ń bá wa kọ́ sí. Wọ́n ti bá wa kọ́ sí. Ẹ̀mí wàá mọrú fóònù nọ́mbà ìyá wa tí wọ́n ń béèrè. Mo ti ń kọ́ sí. Bóyá ti Mo ìyá ti ń wa kọ́. àbí ti Mo ti ń kọ́. Ìyá wa ní àwọn tí ń kọ́. Ẹ ṣe ìyá wa. Yes. Kí ló wá ní pé Ìbàdàn nìkan ó nìkan lẹ ti gbé ètò ìsílẹ̀? Èkó wà ń bẹ̀. Abẹ́ ẹ̀rọ lọ́jọ́ iwájú pé ẹ gbé lọ́jọ́ ètò ni. Àwọn kan fẹ́ kí n gbé wá sáwọn ibì kan. Mo dẹ̀ sọ pé kó ṣe jẹ́ ká ṣe Ìbàdàn náà. àṣeyege. Ẹ ti ṣàṣeyege ìyá wa, ìtẹ̀síwájú ló kù. Kí ló tún kù? Ẹ ti ṣàṣeyege. Alẹ́ mi gan máa ń rí tí màá fọlá yín tọrọ pé kíyàn lè jòkó báyìí kó dẹ̀ rò pé kí mo fẹ́ fi padà sílùú tí mo ti wá. Bí pàtẹ́ dá padà ní pé ibi tí mo ti dàgbà kí mo lè fún wọn, mi lè máa ń lọ káàkiri gbogbo àdúgbò kí n máa fún wọn lówó. Ṣùgbọ́n ìtẹ́yìn náà ń ṣe náà, ọmọ tán bá bí ń bẹ̀ náà tó bá dọjọ́ wájú wá rí ìyá ibẹ̀ náà bí mi sí o kò máa gbowó. Bẹ́ẹ̀ni. Ó náà tún fún padà sí ìlú náà lágbára Ọlọ́run. Wọ́n wá lẹ̀ ti mọ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ lágbára Ọlọ́run, wọn ní gbòkú wọn wá sọ́spítù yìí lágbára Ọlọ́run. Àmín. Ọmọ ò mà ní kú lérí lọ́wọ́ lágbára Ọlọ́run. Àmín. Ogun tó náà dẹ̀ ti ṣẹnu ayé yìí kò mà ní gbérí mọ́ o. Ṣẹ̀ṣẹ̀ wá yàn láàyò nífẹ̀ẹ́ mi yín ṣe o. Nífẹ̀ẹ́ mi àwọn ọmọ yín ṣe. Nífẹ̀ẹ́ mi àwọn ọkọ nífẹ̀ẹ́ mi ọkọ yín ṣe lágbára Ọlọ́run. Tí bí máa kàn tó máa kàn yín kò ní wá síwájú nípa ṣe Èdùmàrè màmá wa. Iṣẹ́ tó bá dẹ̀ ti parí tọ́lọ̀ sọ pé ó ti parí báyìí náà máa gbé wá síwájú yín. Iṣẹ́ àdánwò ẹ̀ ní fọwọ́ kàn. Àmín. Ẹ pẹ̀lẹ́ ìyàwó. Báwo lẹ ṣe wá ń ṣe? Dádì wà nílùú òyìnbó, ẹ̀yin lọ Nàìjíríà. Báwo lẹ ṣe mọ̀ pé àwọn ọmọ ti dàgbà bọ̀? Báwo lẹ ṣe ń ṣe pẹ̀lú dádì àti Nàìjíríà? Ó ga. Ó yẹ kí n ti ra pléènì. Ló yá, pick me up. Nǹkan tó kù ní pléènì. Kí kúkú mọ̀ pé lásìkò bá ti tó kí kàn bọ́ sínú pléènì. Inú pléènì kí dẹ̀ máa lọ kí máa bọ̀ ni. Ìgbà míì àwọn ọ̀rẹ́ mi á ní àkúkú mọ ibi tó wà. Torí WhatsApp ni ẹ bá ti pè é lọ́sàn-án ni ló ṣe wá òkè má ní àǹtí ṣé wà London ní àbọ̀wá Nàìjíríà àkúkú mọ́. Wọ́n ní òkúkú mọ ibi tó wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n la fẹ́ ṣe àṣà gẹ́tì báláǹsì. Bẹ́ẹ̀ni. Torí pé ẹ máa ń dúró. Lọ́bọ̀. Ẹ bá wá sílé ìyá wa. Ẹ bá sí Nàìjíríà ṣé ẹ fọkàn gbáyà bí bẹ́ẹ̀ ṣe ń ṣe sáwọn aboyún gbà tẹ́lẹ̀ sí tẹ̀ wá ń bẹ̀ náà làwọn òṣìṣẹ́ yín ṣe ń ṣe nìjẹ́ ti fún wọn láwọn tírénì. Bẹ́ẹ̀ni mo ti sè wọ́n jiná débẹ̀, àwọn dókítà wà ń bẹ̀, àwọn agbẹ̀bí wà ń bẹ̀. So nǹkan tó tí wọ́n máa ń ṣe ni pé mo máa ń jẹ́ kí àwọn aboyún mi kí wọ́n ní nọ́mbà mi lọ́wọ́. Nọ́mbà mi ò ń ṣe nǹkan tí mò ń fi pamọ́ rárá. Wọ́n máa ń pè mí lóòrèkóòrè bó bá ṣe ń lọ. So Ọlọ́run ti fi WhatsApp. Nẹ́tíwọ̀kì ìlú òyìnbó. Ọlọ́run ti fi WhatsApp ṣe ìrọ̀rùn gan tó jẹ́ pé even nínú fídíò mo lè sọ pé bá mi switch ẹ̀ sí fídíò, mo fẹ́ wojú ẹ tó ń rọbí yẹn, mo fẹ́ ṣe ọkàn mi ń gbàdúrà fún, jẹ́ kí n rójú ẹ̀ kí n gbàdúrà fún, jẹ́ kí n encourage ẹ̀, jẹ́ kí n ṣe. So wọn ò lè sọ pé bàbá yìí ni màá ní ẹgbẹ́ sí fídíò. Mo lè ní ẹgbẹ́ òkè sí fídíò, mo fẹ́ wo bí òkè ṣe rí. Ẹgbẹ́ ẹgbẹ̀bẹ̀ yẹn mo fẹ́ rí bíbẹ̀ yẹn ṣe rí. So since wọn lè predict pé ìgbà báyìí ni mo lè ní mo fẹ́ ṣe nǹkan báyìí, wọn ò dẹ̀ ní mọ̀gbà tí mò ń lọ, wọn ò ní mọ̀gbà tí mò ń bọ̀. So dandan nìkan di ilé mú fún mi, wọ́n dẹ̀ ń ṣe dáadáa, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan. Ẹ ṣeun ẹ̀yin táwọn wa tẹ̀ ń wò wá, ẹ ṣeun gan ni o. Bẹ́yìn náà ṣe kò sí nǹkan téèyàn ṣe béèyàn gbà téèyàn ò ní gbà. Bó ṣe rí ó bẹ̀rù rẹ̀ ń bodè. Bẹ́ẹ̀ni. Bó ṣe ṣe kejì náà ó bẹ̀rù àtọ́rí àtìkà. Kò sí èyí tó gbé. A lè rò pé mo ti ṣe náà kò sẹ́ni tí ò mú mi, ẹni tí ò mú yàn bẹ lọ́rùn tí ò mú ìgbà ìpè ìgbà tó wọ́n bá mú ọ tó fọ́ pa kẹ́rẹ́. Àwọn ọmọ lójú rẹ̀ náà. Ìyá ńlá ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́ba tó lè dúró tì ní tí kò lè ṣèrègùn. Mo mọ̀ pé Ọlọ́run máa bá yín ṣe, á dẹ̀ máa bá yín gbẹ́rù ayé yín láṣẹ Èdùmàrè. Ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé láti kí màmá wa kẹ́ fún wọn lóríyìn, ẹ lè táìpù sí bí àbí ẹ pè wọlé sórí 07946053578. Tí n bá rí wọn ní tèmi gẹ́gẹ́ bí ẹni rárá inú tèmi máa ń dùn ní pé mo dúpẹ́. Èmi náà mo fẹ́ ṣe nǹkan fún Nàìjíríà téèyàn kò tí ì ṣe rí. Mo ti rò látijọ́ ìmọ̀ tí ì ṣe ìyá wa. Mo ti rò. Ìmísí á wà. Ọlọ́run tó lè fẹ́ yìí náà ní ìmísí yóò fẹ́ mi náà mí sí lágbára Ọlọ́run. Àmín. Bàbá ṣe
ẹbí èèyàn kan náà bá rò pé iṣẹ́ tíṣà náà mo fẹ́ fi ó dá mo fẹ́ ṣe ilé ìwé ọ̀fẹ́ ẹ support mi gbogbo ẹ̀ náà dojú adori á ṣe dáadáa a gbọ́dọ̀ pé gbogbo ẹ̀ fúnjọba ìjọba náà bẹ́ẹ̀ ṣe ń gbà mí gan ìjọba lè rí kó ní pé àwọn èèyàn kan ló ń pè yà mọ̀ bóyá àwọn ará àlejò ló ń pè ní o ẹ káàsán o ẹ káàsán tá o. ṣé à ń gbọ́ wa yàrá lé. nǹkan tó bá ń lé ló ń ṣe Texas ṣe understand àwa yìí dàgbà ní Ìbàdàn bá nìyẹn kò dẹ̀ fẹ́ tí ọmọ Táyọ̀ maternity home Ìbàdàn ṣe rí society wa máa ń pọ̀ àwọn tó yẹ ká pọ́nlé àwọn tó yẹ ká pọ́nlé gan sef àìpọ́n wọn lé bí ọmọ Táyọ̀ ṣe wà nígbà yẹn ni Dr. Coker ṣe wà níbi junction Liberty Road yẹn but ṣe rí ọmọ Táyọ̀ ń tẹ̀lé ni Dr. Coker ń ṣẹ́yún ni ṣe kí understand. ẹni yìí mọ Ìbàdàn ẹni yẹn mọ Ìbàdàn. iwájú ọmọ Táyọ̀ la máa ń gbà kọjá iye èèyàn tó bí ọmọ sí ibẹ̀ yẹn iye ọmọ tó bí sí ibẹ̀ yẹn tó wà láyé lénìí kò ní iye nǹka. wọ́n máa ń tún wá bẹ̀rẹ̀ ó tún ṣe nǹkan tó ń ṣe èmi ò mọ tó ń pè ní àlùjọ náà délé lọ ṣe ti understand. wọ́n ti tọrọ ẹ̀ láyé wọ́n dẹ̀ ti tọrọ ẹ̀ lọ́rùn. ṣe rí nǹkan tí àbúrò mi kan ló invite mi sórí program yìí àwọn ló ti wọ́n ní tó tẹ̀ ẹ ṣe ó tẹ̀ darapọ̀ mọ́ wa ẹ ṣe ó bàbá wa ìyá. Talking ti pọ̀ jù tó jẹ́ kó wà meaningless but it is very meaningful. Ìgbà tí wọ́n wá ètò ìdíjà rẹ̀ tí mò ń gbọ́ ọmọ Táyọ̀ wọn ká àwọn ìyá ìlú tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ẹ ti understand. Ibi tí ìyá gbé dé ní sápẹ́jú ti bẹ̀rẹ̀. Mi ò mọ bí tẹ́ ẹ wà ṣẹ́ rí Ọlọ́run á máa ṣàánú fún un. Àmín Jésù. Àmín. Ìjọba ló yẹ kó máa ṣe. I understand and it's very unfortunate that even our government wọ́n mọ ìpínlẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ tó bá ní òkè irú ọmọ Táyọ̀ yẹn jẹ́ ká jíǹkì òkè ẹ jẹ́ ká fún ní ambulance 3 bẹ́ẹ̀ni ó fi cover Ìbàdàn wọn láyà á cover ìdí Òṣogbo wọn tó realize check you understand because ẹni tó lè máa gbé mọ́ ṣe àwọn èèyàn wá ń kù a ní ẹlòmíì wà tí ò ní wọ́n pé ẹ̀kọ́ gbẹ́ kí wọ́n ní oṣù kò jí mọ́ ni ẹni wọ́n ìpa hypertension àwọn cardiac ló pa ṣé yí nǹkan tí wọ́n yẹn sọ wẹ́rẹ́ yẹn ẹlòmíì rìn tí òun ẹgbẹ́ òkúrò rìn ṣùgbọ́n tó bá rí èèyàn tó tẹ̀ àdírẹ́sì wọn wípé ìwọ náà tẹ̀ yọjú bóyá òun náà rí wípé àwọn èèyàn kan lọ síbi kan tó dẹ̀ tóun náà sáré yabẹ̀ tó sáré gba tó wo ìfúnpá ẹ̀ tó wo blood pressure ẹ̀ tó wo bp tó wo kí lorúkọ blood sugar tó yà láti pé eléyìí òkú ló máa rìn yìí ṣe ti understand ẹ̀ wọ́n ṣe ní kí màá yẹn máa lọ sí UCH she saved life that day. Àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ because tó bá táwọn bá ti wà òkè tó ti lè lọ sí ìlú òyìnbó láti lọ ṣe medical check up. kò sí tó kàn wọ́n pẹ̀lú àwọn tó kù. alálàlá ni ṣé wàá wo nǹkan tí wọ́n yìí ṣe ó fi ìlú tó dùn sílẹ̀ ó fi gbogbo ìrọ̀rùn tó wà nínú ìlú àtẹ̀bí àtará Nàìjíríà wọ́n lọ ṣe nǹkan tó ń ṣe yẹn nítorí àwọn ṣe back in the 50s back in the 70s in the 80s náà dáwọ́lé yẹn ṣé kí understand. Sherry, mo fẹ́ fún gbà wọ́n nímọ̀ràn mo ti rí account number wọn whatever we think we can do we do it. Ẹ ṣé gan-an thank you so much sir. ìrànwọ́ tí mo fẹ́ gbà wọ́n ní wípé ẹ jẹ́ kó create avenue bóyá lórí Facebook or whatever láti jẹ́ kó wọ́n pè wípé ẹ̀yin wọn náà bí sí ọmọ Táyọ̀ hospital. àwọn ẹ máa wà surprise gbé lára àwọn tó bí sí ọmọ Táyọ̀ hospital. àwọn gá tó support bẹ́ẹ̀ ni. wọ́n á dẹ̀ support. bẹ́ẹ̀ ni. so ti yẹ yín wọ́n á support. wọ́n lọ sí gbígbé all student association wọn sọ wípé this is what we are doing. There are so many NGOs wọ́n wà gbọ́dọ̀ tí wọ́n máa fìdí owó sí tó wọ́n tó máa fìdí owó sí. tí owó ara yìí lè ti bẹ̀rẹ̀ yìí by the time tí wọ́n máa pé ọdún 4 lágbára Ọlọ́run owó orí tí wọ́n máa fi ṣe iṣẹ́ rẹ̀. Àmín. Ọlọ́run. ṣe ti understand. ṣe iṣẹ́ àlùjọ náà lẹ́ ṣe lẹ̀. This is what we call religion. It is not Christian. It is not Muslim issue. This is exactly what we call religion. And if we are not ready to touch any human life, then we are useless in this world. Meaningless. Màmá wọn ló bẹ̀rẹ̀. Wọ́n ètò ìdíje ó bẹ̀rẹ̀. Wọ́n fi ọmọ wọn fọkọ sílẹ̀. Wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀. Wọ́n lè wọ́n pé iṣẹ́ ribiribi tí ìyá yìí ṣe má jẹ́ kó parun. Kò àfẹ́ntò ọ̀bá bí síbàdàn ní onímọ̀ Ọmọ́táyọ̀ hospital. Ọmọ́táyọ̀ maternity home.
tẹ bá dẹ̀ lọ sórí rẹ́kọ̀dù wọn ní kọ́kọ́ ọ̀rọ̀ aṣọ bíjú pé iye ọmọ mélòó náà ti bí síbẹ̀ yẹn. tó bá lọ 50,000 I won't be surprised. ó ti kọjá ẹ̀. àtẹn tó lówó àtẹn tí ò lówó ibẹ̀ ló ń lọ gbà yẹn. wọ́n ló ti kọjá 50,000 gan bàbá wa. yes ṣe understand so ẹ jọ nítorí Ọlọ́run àwọn èèyàn tó ń gbọ́ ṣò yìí ẹ túbọ̀ ṣíà ẹ̀ tó ti yẹ yín so that a lot of people will now come bí owó tó akọ máa wò fowó pọ̀ jù ní ṣẹ́rí sábà send 50,000 naira sí woman yìí á níbi tó bá. bẹ́ẹ̀ ni kí lè tiẹ̀ sẹ́ni kó tiẹ̀ níyàn mẹ́wàá kó sẹ́ni 10,000 100,000 nìyẹn kẹ́lómi náà tún sẹ́ni 2020. bẹ́ẹ̀ ni a ní nǹkan tó ń ṣe irú ṣó tẹ́lẹ̀ ọṣẹ́ tó yẹ ká máa wò lórí Facebook. ẹ ṣeun gan ni bàbá wa ó ti pẹ́ ta ti ń wá bàbá a ti ń wá ìyá wa tipẹ́tipẹ́ ká mú wọn lọ́rùn àárí wọn mú ni a ti ń wá wọn tipẹ́tipẹ́. àwọn ìyókù náà tó tún ṣe irúṣẹ́ ribiribi àwọn ẹ̀ kí kò sẹ́ni tó ń pariwo wọn síta Ọlọ́run á pariwo ṣó síta Ọlọ́run á pariwo iṣẹ́ wọn síta. àmín. ṣẹ́ni tí wọ́n bá ṣíyà ẹ̀ enough. adébì kan àmọ̀ ṣe ó yẹ mọ́ sí ẹ̀ yé yẹ mọ́ sí ẹ̀. ó lè mọ sí ẹ̀ ẹ sí ẹ̀ sí ẹ̀ mo sí ẹ̀ rẹ̀. Very nice man. Èmi máa ṣíyà ẹ̀ lórí platform wọn. Màá dẹ̀ call notice wọn sí, màá notify wọn lé lórí. Àwọn bí wọ́n lè lọ sí kan wọn. They will get in touch with you and they will find a way to help your organization, to help your ministry. It is a ministry. Ministry kankan ojú lè lọ. Tó ti yé yín, òdìgbà sábà ní wọ́n gbé kọ́là sọ́rùn. Tàbí nǹkan wà, gbogbo akọ́là máa wà lórí platform. Bẹ́ẹ̀ni. Láti gbàdúrà tàbí láti preach. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ ìránṣẹ́ kan lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ni mínísírì wọn ni bẹ́ẹ̀ ni. iṣẹ́ ìránṣẹ́ kan làwọn náà ṣe débẹ̀ báyìí. ṣé ti understand so ẹ continue Ọlọ́run máa fún yín ṣe mà. àmín. ẹ ṣeun gan ni bàbá wa o ẹ ṣeun kí lórúkọ yín bàbá wa bàbá ṣàrí Mr. Frank ẹ ṣeun gan bàbá wa tẹ́ pè wọlé ẹ bá rẹ tó fẹ́ pè wọlé náà 07946043578 ẹ̀yin ènìyàn mi wọ́n ló kéré kò pọ̀ náà wọ́n ní kò tó nǹkan ní sọ ní dáhùn ẹ bá mú £5 lẹ́ẹ̀ náà yóò dín bí kan owó ti wà 560 something ẹ mú £10 5,600 náà ni wọ́n fi rògùn ó jẹ́ parasita náà. yóò tiẹ̀ ṣe tẹ́sítì. yóò ṣe tẹ́sítì. ẹ ṣe òyà wa ó yá ẹ jẹ́ àgbèrè bá rẹ̀ tó sì fẹ́ pè náà wọ́n sì lè pè wọlé tẹ́bà dídì account number àwọn lélẹ̀ bó jẹ́ 5,000. ẹnìkan ní mo ti sí ààrẹ. wọ́n ní ẹ bá wa sí ààrẹ sí àdànù ẹ wọ́n sí àkókò rẹ̀. ẹ pẹ̀lẹ́ ìyá wa ó yá abala ń dà lọ nísìn abala gègéègè gẹ́gẹ́ mo fẹ́ tura yín bóyá ọmọ Yorùbá ni yín àbẹ́ ìṣọmọ Yorùbá bóyá bàrànà gbé yín sí ni àbí bàrànà bí yín sí ni àbọ̀forí yín sọlẹ̀ sí Ìbàdàn. ìyá àfiṣodòrò mi ò mọ̀ pé ó yá mi ò mọ̀ pé ó ń bọ̀ ṣùgbọ́n. àwọn iṣẹ́ àbáláyé wo lẹ mọ̀ tó jẹ́ iṣẹ́ àbáláyé tẹ́ ẹ mọ̀ nílẹ̀ wa nílẹ̀ Yorùbá tẹ́ ẹ mọ̀ láyé àtijọ́. láyé àtijọ́ bẹ́ẹ̀ ni iṣẹ́ àbáláyé àwọn tó ń kọ àgbo àwọn tó ń ka àgbo àwọn wọ́n ní ewé wà o oògùn hospital náà dẹ̀ wà mo mọ̀ pé àwọn alágbo tó dáa wọ́n ṣì wà. iṣẹ́ àbáláyé kan nìyẹn. iṣẹ́ mi ìlú lẹ tún rò. mo mọṣẹ́ kò gbọ́dọ̀ tán o yá wa. iṣẹ́ àgbẹ̀ bíi náà iṣẹ́ àbáláyé ni. iṣẹ́ mi tún wá torí pé ẹ̀yin wà nù ẹ̀mí ìfẹ́ kẹ́sọ̀ ìtẹ́ yìí mọ̀ ìtẹ́ ẹ̀yin ronú sí mi. àbáláyé àwọn ajárinjárin àwọn iron bender iṣẹ́ àbáláyé ni wọ́n ti ń ṣe é wọ́n kàn jẹ́ kó wọ́n kàn ti tún ṣe ní iṣẹ́ àbáláyé ni kájọrin iṣẹ́ àbáláyé ni iṣẹ́ oko àwọn àgbẹ̀ iṣẹ́ oko iṣẹ́ àbáláyé ni iṣẹ́ tí ò lè kùtà ni iṣẹ́ tó ṣì ò lè bá ni ká lọ sóko ká gbìn nǹkan ká ṣe iṣẹ́ àbáláyé ni iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa. ẹni kò ṣiṣẹ́ a máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o àyẹ̀wò jẹ́ bù mọ́. mo bù mọ́. kí ló jẹ́ mọ́. mọ̀mọ́ aládé. kí ló jẹ́ dé. aládé kìíní kan. ó yá àjà. ó yá àjà ẹ̀ka bídì àjà bí bàtà. àjà bí bàtà dídògbé ejò ẹran haúsá ìmàlúù.
bí bàtà dídògbé ejò ẹran i Hausa i Hausa mi màlúù. ẹ ti jẹ ẹyin crate mẹ́rin látọ̀dọ̀ àwọn ìyá wa Alexis àwọn olóyè. ẹyin crate mẹ́rin. ẹyin crate mẹ́wàá. èmi nìkan tán. ṣùgbọ́n Ìkirè lẹ́sìn lọ gbé òní Happy Gem Farm. yìí lọ gbé àwọn olóyìn mi ò mọ dúpẹ́ ni. ẹ mọ sọ́ṣá. ó yá ẹ jẹ́ ká lọ sí abala àmì ṣé ẹ máa mì. mo máa mì. ó yẹ fàmì sórí Ọlápéjú. rèmi mímí. wọn ti ẹ̀rọ lẹ́ẹ̀mejì yá wa ẹ ti drill lára yín ẹ ti ṣe training kẹ́ tó wá sórí show. àmú mami. ẹ jẹ́ àgbẹ̀ lọ agbẹjọ́rò ńkọ́. agbẹjọ́rò. rere mi dò. mo rògo mo gbàyàn lẹ́nu ọmọlúwàbí. rere mi dò mí. mo rògo àwọn èèyàn ti pè yín wọ́n ti ṣàfihàn pé arógo lòdì àwọn ọ̀gá wa lágbà ó yá ẹ ṣe mọ ẹ lè kọ orin ọ̀rọ̀ ẹ máa kọ látẹ̀yìn bírí wa gún bí adé yẹn wá kọ látẹ̀yìn láti ẹ pa wá sẹ́yìn fún wákàtí fún ìṣẹ́jú pínísì láti ní kọ́ọ̀tì ní ó yá ẹ bẹ̀rẹ̀ sí mọ. kí n bẹ̀rẹ̀ èwo níbẹ̀ ṣé Ọlápéjú àbí Agúnbíadé. péjú kéré ń simple ẹ ṣe agbẹjọ́rò. ààyè ò dá tó. alákàlátẹ̀yìn ṣe fẹ́ tí mo rà mí lẹ̀. agbẹjọ́rò ó rí ẹ jẹ́ mo ń bọ̀. ẹ mú mi sí ìyá wa. màá ṣe o mi kì í fẹ́ give up. ẹ fẹ́ kọ́lẹ̀ ni mo fàṣírí ìdánwò ọmọ rẹ. mi ò fẹ́ give up. èèwọ̀ ni èèwọ̀ agbẹjọ́rò àbí. ó fẹ́ tẹ̀bù ẹ mọ̀ sọ́mọ ẹ̀sọ́ mi ò dẹ̀ sọ mí ó yẹ kó gbajúmọ̀ látẹ̀yìn ẹ má kó agbẹjọ́rò mọ́ ẹ ti kọ́lẹ̀ gbajúmọ̀ látẹ̀yìn ìyẹn lè díẹ̀ o mi you umbrella òkè lẹ́mọ̀ wo ẹ ní wọlé ó yẹ ẹ mọ̀ sọ. ok agbẹjọ́rò mi no gbajúmọ̀ mo ní ẹ pé. gbajúmọ̀ mi jẹ́ yẹn a b àti g. wọ́n ní kí ló bọ́ bá jẹun tí kò ká bọ́ tí ò palẹ̀ mọ́. ó bá ọba jẹun owó ní kò ká bọ́. àlọ́ ni àlọ́ àpamọ̀. nǹkan yẹn bọ́ bá jẹun atẹ́gùn ni. ìyá wa ṣé ìtura ìsìwájú ẹran ilé bá ń tura ìyàwó ọmọ eléyìí o wàláì ẹ bọ́. ó bọ́ bá jẹun kò jẹ́ palẹ̀ mọ́. àwo ni. ní kí ni àwo oníbọ̀wọ̀ ti àwo òpara rẹ̀ mọ́lẹ̀. ọwọ́ tó bá fi jẹun. ẹ ti rí ìyá wa àyànbìnrin tó sì sísá tó sì ẹ káwọ sórí ètò ẹ máa ti wá àyànbìnrin obìnrin tí wọ́n lùlù àwọn rèé wọ́n ní eṣinṣin ni eṣinṣin. ó dáa. tí mo bá bàjẹ́ tí kò ó kù díẹ̀ kí n sọ pé kòkòrò bọ̀tí mo ń wò pé gbogbo èèyàn kọ́ ni kòkòrò máa ń rìn létí àwo ẹ. àkùkọ bàbá mi kan láéláé. yes àkùkọ bàbá mi kan láéláé. owó ní jẹ kì í jẹ gbàdo kẹ́nẹ́. àti péjú pépéré pè é. wọ́n ní eṣinṣin kan. eṣinṣin tún ní jẹ́wọ́. àkùkọ bàbá mi láéláé àkùkọ bàbá mi láéláé owó ló ń jẹ kò kí ń jẹ àgbàdo. àkùkọ náà ní ìṣègbè ló máa ń dàgbà. ilé ẹjọ́ ni bí ìfẹ́ kẹ́ rí inú ọtí sọ fún ní kóòtù ní ìyá wa kóòtù ní ìyá wa. mo dúró. adúpẹ́ lọ́wọ́ yìí adúpẹ́ gidi ẹ̀yà ara lẹ́kẹ̀ẹ́ ṣe òun gan ni adúpẹ́ pé gbogbo gbàtà wa ti pè yín náà lẹ máa ń jẹ wa ẹ̀yà ara lé adúpẹ́ Sápéjú tọ́ àdúrà tèmi ò mọ̀ fún yín náà ni wípé Ọlọ́run ò ní padà lẹ́yìn yín láíláí yóò mọ̀ dúró tó bẹ ẹ̀yà ara lé mi ẹ̀yà ara ìlú ìyá mi ẹ̀yà ara Ìbàdàn ṣé bẹ̀rẹ̀ lẹ́wà ni Òkè Àdó ni Sàlẹ́ǹjì ni ṣé géètì ni ibo lẹ́wọ̀ àbọ̀lété ẹ lọ bá ìyá wa o ìyá wa ẹ sọ àdírẹ́sì ilé wa. Ọmọ́táyọ̀ maternity ìyànà sísàmì Òkè Àdó Ìbàdàn tó bá ń bọ̀ láti challenge mọ̀lété ni wọ́n á gbà wọlé
tó bá ń bọ̀ láti Mọ́kọ́lá UI gbogbo bẹ̀ yẹn Òkè Àdó ni wọ́n máa bá wọlé tó bá ń bọ̀ láti ọjà Aba Bẹ̀rẹ̀ wọ́n gba Mọ̀lété Bẹ̀rẹ̀ Òkè Sápátì gbogbo bẹ̀ yẹn Mọ̀lété náà ni wọ́n máa gbà wọlé so ọ̀nà mẹ́ta ni láti Òkè Àdó láti Challenge láti Bòdè láti ọ̀nà Ìbàdàn girama náà ó fèsì láti gbogbo bẹ̀ yẹn Mọ̀lété náà ni. Ẹ̀yin aráalé ẹ má jẹ́ kí ẹ̀rù báyìí bó bá tiẹ̀ di Ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ wa kó sọ Ọlọ́run kò dẹ̀ ní sọ ènìyàn náà lágbára Ọlọ́run bàbá tilẹ̀ aláboyún nílùú Ìbàdàn ètò máa ti sọ pé ẹ dákun ẹ fowó ránṣẹ́ fún mi ẹni àti bá ti péjú bẹ́ẹ̀ ẹ lọ bá wọn bẹ̀ ìrọ̀rùn ló bá dé ẹ má jẹun ní lára yín kọ́lẹ̀ fún wọn lóyún o ẹ dákun ẹ jù wọn sọ́dọ̀ àti péjú Ọlọ́run ó ṣe Ọlọ́run ní ṣé kì í ṣe èèyàn o àti péjú mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ gidigidi pé bá a ṣe pè yín lẹ jẹ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín mo ní wàhálà tẹ máa rí tí gbéraga máa fi wọnú ayé yín máa ní rí o ẹ tó bá lẹ ní gbéraga ọgán ní gbéraga ní kán lọ jókòó kí náà bá ká Ọlọ́run kódà mo lọ́yà yà pọ̀ wàhálà yẹn mọ́ rẹ́rìn púpọ̀ lórí ìdáwọ̀ aráàlú ẹ ṣeun gan ìsàgbéjọ Ọlọ́run má gbẹ̀rín lẹ́nu wa lágbára Ọlọ́run wàhálà tá a máa rí tàfi ní rẹ́rìn bẹ́ẹ̀ni ẹkún tá a bá dẹ̀ máa sun náà ẹkún ayọ̀ ni ó jẹ́ lágbára Ọlọ́run ní ọjọ́ graduation àbí nǹkan ayọ̀ ọmọ yín àní dìde ìṣẹ́jú kan fún yín láṣẹ o ìyá yín ẹ tí wọ́n ti wá mọ̀ bẹ̀rẹ̀ ayé yín wọn ò ní mọ̀ pé ayé yín ò láṣẹ o màmá máa pé 80 wọ́n á pé 90 wọ́n á pé 100 tó máa pé 110 tó bá wá kú á wàá rú wọn. Àmín ẹ̀kẹ́mi náà gbàdúrà fẹ́yìn náà. Ẹ ṣeun ìyá wa jẹ́ ń tẹ́wọ́ àdúrà. Mi ò mọ̀ bí oyin ní ṣe bẹ̀rẹ̀ o but Ọlọ́run tó fi ètò yìí sí yín nínú kò ní padà lẹ́yìn yín. Àmín Ọlọ́run. Ọlọ́run tó ń jẹ́ kẹ́ mọ̀ ọ́ sọ ní wá ní ṣì sọ o. Àmín Ọlọ́run. Ní sọ̀rọ̀ tó mọ aráyé máa dì mú o. Àmín Ọlọ́run. Ọwọ́ ayé ò ní bá yín o. Àmín Jésù. Ó ṣe wá jẹ́ pé ní ìlú pé tí kò rí mi nílẹ̀ ni kò ní jẹ́ wàhálà fún mi. Àmín Ọlọ́run. Ní ṣèyàn Àmín Jésù. Àmín Jésù. Ọlọ́run á máa fún yín ṣe. Àmín Jésù. Aṣọ yìí yóò wà ní fàyè. Àmín Jésù. Ẹ ṣé ẹ kú àpọ́nlé mi. Ẹ ṣeun gan ni sister mi thank you so much for coming ẹ dúpẹ́ lọ yàrá lẹ bá a dúpẹ́ lọ́wọ́ àti péjú pé wọ́n káàbọ̀ o wọ́n ṣe wúwo ìyá wa wọ́n lówù ní ká pẹ́ ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò òfin Yorùbá bá a ṣe jù náà ló ṣe tìrín ìyá wa nítorí pé a fi yín sílẹ̀ nísìnyí àwa play gbogbo àwọn olùbọ̀wọ̀ wa àtàwọn tó ṣe bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ àwọn olùbọ̀wọ̀ náà. àwọn olùbọ̀wọ̀ ìyàwó Alexis Nikki Mission Foundation àwọn kọ́ńtà gbogbo wọn ṣàpọ̀ tí wọ́n ṣègbọ̀wọ́ fún wa Ọlọ́run náà ò dúró tì wọ́n Ọlọ́run á máa dúró tì wọ́n ìyàwó Yẹmí ẹ ṣeun gan ni wọ́n ní wẹ́ẹ̀dọ̀ gbogbo wọn náà rán kí wàhálà ìdààmú torí èmi náà mo ti rí rẹ̀rí ètà lóyún tí ọmọ òkú sí wa nínú Ọlọ́run ní járe ara blood pressure náà ló máa ń fà bí yóò bá máa ọmọ rẹ̀ ń kọ́ ọmọ ń kú sí nínú tó ti kú nípa rẹ̀ ni èmi gò tètè mọ àgbà tó torí pé blood pressure ní fakínì yìí mo ṣẹ̀ṣẹ̀ wá bí àbíyè Ọlọ́run ní jẹ́ ká rábì fún lágbára Ọlọ́run wà pẹ̀lú wa ní rí wàhálà ní gbọ́ ọmọ fọwọ́ gbòkú ọmọ níbẹ̀ yẹn lágbára Ọlọ́run ẹ ṣe gan ni ìyá mo ní àmà wípé ẹ ṣe gan ni ó dàbọ̀. Ẹ̀yin èèyàn mi ṣé ẹ ti dé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fẹ́tò tò ní o ẹ ṣe o ìyàwó Alexis ẹ ṣeun gan ni o ẹ ṣeun gan ni gbogbo yìí tẹ̀ darapọ̀ mọ́ wa ìyàwó Abíọ́lá Olúwọlé Olúbùnmi Fáṣẹsì àti Inúkẹ́ ọ̀rẹ́ mi dáadáa ò ṣeun Bọ́lá Gold ẹ ṣeun gan ni ìyàwó wa àwọn tèmi náà rí wọ́n tún ti jù sí mi létí lẹ́nu ẹ̀yin ìyàwó ẹ ṣeun gan ni dúpẹ́ lọ́wọ́ yín ẹ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo yìí tẹ̀ dúró tì wá ẹ ṣeun gan ni ìyàwó ní kí kókà àti mi dáadáa ìyàwó wa ní ìlú lè fẹ̀ ní ẹ ṣeun gan ni ìyàwó wa fún mi lọ́lá àwọn dìsáínà mi ni ò pé àwọn ni mo ń ju aṣọ sí mi kọ́ńtàtì ìyàwó Phantom Fashion ni wọ́n ẹ ṣeun gan ni ẹ̀yin ènìyàn mo dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ olóríire ọmọ ọ̀rẹ́ mi dáadáa mo dúpẹ́ ẹ̀kọ́ àdúró tì látàárọ̀ àti dúkìá Àjàyí ọlọ́wẹ̀ ọ̀rẹ́ mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ ṣeun gan ni ẹ ṣeun gan ni bàbá wa eré sanmi ẹ ṣeun ni àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo èyí tẹ̀ ń wò wá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ni àdúpẹ́ bàbá wa nóbù àró ẹ ṣeun gan ni àdúpẹ́ tí rọ́wọ́ yín látàárọ̀ ẹ ṣeun gan ni tẹ́ darapọ̀ mọ́ wa àdúpẹ́ àti mi dáadáa ẹ ṣeun gan ni àti mi Adékúnlé Olúfúnkẹ́ ẹ jẹ́ nínú ẹ̀gbọ́n mi dáadáa ni ẹ ṣeun gan ni àpèyàwó Ọlábísí kan